ṣé wàhálà yóò wá pọ̀ jù báyìí? ọ̀rọ̀ Lizzy Anjorin àti Madam Sajema tún ti bọ́nà míì yọ. ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé ti fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin àwọn òṣèré ilẹ̀ wa méjì yìí o. èyí lohun tó ṣẹlẹ̀. àṣírí tú o, sẹ́yìn náà ti gbọ́ ìdí tí Wasiu Ayinde fi tọrọ àforíjì níta gbangba. ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. ṣé wàhálà yóò wá pọ̀ jù báyìí? ọ̀rọ̀ Lizzy Anjorin àti Madam Sajema tún ti bọ́nà míì yọ. ìjà abẹ́lé tó ń lọ láàrin àwọn òṣèré ilẹ̀ wa Lizzy Anjorin àti àgbà òṣèrébìnrin ilẹ̀ wa ní Faosat Abeni Balogun tí gbogbo èèyàn mọ̀ sí Madam Sajẹ ti tún yọ lọ́tún bí ọjọ́ báyìí o. pẹ̀lú bí Lizzy Anjorin ṣe jáde tó sì mẹ́nu lé gbogbo ohun tí Madam Sajẹ ṣe fún un nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré tíátà tí Madam Sajẹ tí ò lọ́gàá náà sì ń forin dá a lóhùn. àwọn tó ń tẹ̀lé Madam Sajẹ lórí ìkànnì ayélujára rẹ̀ ti máa rí i pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni Madam Sajẹ ti ń gbé àwọn ọ̀rọ̀ ìyànjú, ìmúlọ́kànle, ìsítí àti àwọn ọ̀rọ̀ àdúrà lóṣìṣì jáde lórí àwọn ìkànnì ayélujára rẹ̀. èyí ni àgbà òṣèrébìnrin yìí ṣe nínú fídíò kan tó gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀ bí tó ti ń gba àwọn èèyàn nímọ̀ràn pé kí wọ́n ṣe jẹ́jẹ́ kí wọ́n má rò pé àwọn nìkan làwọn ní ilé ayé. ó ní kí wọ́n rọra tẹ̀lẹ̀ nítorí pé ilẹ̀ ń yọ̀ àti pé ayé le. bó tilẹ̀ jẹ́ pé ìyá tó jẹ́ aya lọ́ọ̀dẹ̀ àgbà òṣèré ilẹ̀ wa ní Rafiu Balogun yìí kò bá ẹnikẹ́ni wí tàbí dárúkọ ẹnikẹ́ni. níṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé fọ́tò Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó sórí àwọn fídíò ìyá yìí. bẹ́ẹ̀ náà ni Lizzy Anjorin tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá tó ní bówe bá jòwe ẹni tó nítọ̀hún bá dákẹ́ tí kò bá sọ̀rọ̀ tí kò jà àjẹ́ pé ẹ̀rù ìjà ń ba onítọ̀hún ni. pẹ̀lú bí Lizzy Anjorin ṣe jáde tó sì fi àwọn ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí ìyá yìí nítorí gbogbo àṣàmọ̀ tí ìyá tó máa ń sọ pé bàbá dáadáa nínú eré yìí ń pa lójọ mọ́ tiẹ̀. arẹwà òṣèré ilẹ̀ wa tó máa ń talé talẹ̀ tó tún máa ń taṣọ yìí ti tún jáde báyìí ó sì tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ohun tó fà á tó fi ń bínú sí Madam Sajẹ. arẹwà òṣèré yìí ní ọjọ́ kan wà tí àgbà òṣèrébìnrin ń sọ̀rọ̀ burúkú sí òun ní oko eré kan tí àwọn jọ wà lọ́dún náà lọ́hùn tó sì jẹ́ ìṣẹ̀lẹ̀ mánigbàgbé fún òun. nígbà tó ń ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà Lizzy ní a wà lóko eré kan lọ́dún náà lọ́hùn nígbà tí Madam Sajẹ máa dé lọ́jọ́ kejì tí mo dé tí mo fẹ́ kí wọn bí wọ́n ṣe dé mo fẹ́ kí wọn ní o. Madam Sajẹ dẹ̀ bọ́ sílẹ̀ nínú ọkọ̀ tí wọ́n gbé wá ìwọ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi. wọ́n ní irú òṣì wo ló ń bá kiri, irú ìgbéraga wo ló bá ẹ, kí ló ṣe tí ò ṣe ẹnìkan rí, kí ló fẹ́ dà nílé ayé tẹ́nìkan ò dà rí. àtijọ́ tó o ti dáyé ṣèbí mọ́tò tó ń gbé kiri náà ni àbí ṣó ní nǹkan míì tó ń gbé kiri ni. láyé ẹ ilé tá a dúró síwájú rẹ̀ yìí mo rò ẹ́ pin o lè kọ́rú ẹ̀. wọ́n sọ̀rọ̀ yẹn tó pọ̀ gan. inú mi sì dùn pé wọ́n wà láyé ẹ̀mí wọn sì máa gùn ẹ̀mí tàwa náà sì máa gùn. wọ́n sọ̀rọ̀ yẹn tó pọ̀ gan ni o. ọ̀rọ̀ yẹn pọ̀ débi pé tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ lè jáde lójú mi lọ́jọ́ yẹn ni ẹ̀jẹ̀ ò bá jáde. òṣèré tí àwọn tiẹ̀ tún máa ń pè ní Yèyé Mẹ́sọ̀ yìí ni ọkùnrin kan tí wọ́n ń pè ní Almajud lábẹ́òkúta. gbogbo àwọn òṣèré tíátà ló mọ̀. Almajud ló wá béèrè lọ́wọ́ Madam Sajẹ pé ìyá wa ṣe Lizzy sẹ́yìn tì tẹ́lẹ̀ ni. ara nǹkan tí wọ́n sọ tó dùn mí jù lọ́jọ́ yẹn ni pé wọ́n rò mí pin ilé tá a dúró síwájú ẹ̀ wọ́n láwọn rò mí pin pé ilé yẹn mi ò lè kọ́rú ẹ̀ láéláé. pé kí ni ìgbéraga kí ni òṣì tí ọ̀tá mi ń bá ká. wọ́n ní sójú mọ́tò kan tí mò ń gbé káàkiri náà lọ ni. báyìí ni Lizzy Anjorin ṣe ṣe àlàyé àwọn ọ̀rọ̀ tí ó ní àgbà òṣèré yìí sọ fún òun tó sì dùn wọnú eegun rẹ̀. tí àgbà òṣèré yìí náà sì ti gbọ́ gbogbo ohun tí Lizzy Anjorin sọ yìí. ṣùgbọ́n kàkà kó sọ̀rọ̀ lórí ọgbẹ́ ọkàn tí Lizzy Anjorin ṣe lálàyé yìí níṣe ló ń fi orin sọ òkú ọ̀rọ̀ lóríṣiríṣi sí Lizzy Anjorin. àgbà òṣèré yìí kọ́kọ́ gbé fídíò kan jáde níbi tó ti fi orin Saoty Arẹwà sí níbi tó ti kọ pé téèyàn bá robi sí òun ibi yóò bá téèyàn bá ṣépè fún òun èpè ni yóò bá. bẹ́ẹ̀ ni Madam Sajẹ tún gbé fídíò míì jáde pẹ̀lú orin kan tí wọ́n kọ pé ẹ̀dá tó bá sọ pé ìbàjẹ́ tiwa lòun fẹ́ rí ahéré ló máa kẹ́yìn olóko pẹ̀rẹ̀gún ló máa kẹ́yìn ìmọ̀lẹ̀ àwa ló máa rẹ́yìn ọ̀tá wa láyé ń bí. àwọn eléyìí àti oríṣiríṣi orin òwe ni ìyá yìí ń kọ táwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ sì ń kí lábẹ́ fídíò náà táwọn kan sì ń sọ pé ìyá yìí kò dárúkọ ẹnikẹ́ni. wọ́n ní àwọn tó máa lọ ń pòkọ ìbànújẹ́ fún Lizzy pẹ̀lú bí wọ́n ṣe máa ń gbé àwọn ìgbékùgbé oríṣiríṣi lọ fún un ló máa ń dá wàhálà sílẹ̀ láàrin òun àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀. wọ́n ní ọ̀rọ̀ ìsítí ìkìlọ̀ àti wáàsí ni ìyá yìí máa ń ṣe bẹ́ẹ̀ ni kò dárúkọ ẹnikẹ́ni tàbí ṣe àpèjúwe tó jọ mọ́ ẹnikẹ́ni. àwọn nǹkan tó ti ẹ̀gbọ́n ọ̀rọ̀ tí Lizzy sọ yìí ní àwọn ò gbàgbọ́ pé Madam Sajẹ tàbí ẹnikẹ́ni lè kọjú sí ẹnikẹ́ni kó sì sọ fún un pé o lè kọ́rú ilé báyìí. wọ́n ní lóòótọ́ ni Ọlọ́run gbà fún ìyá yìí nídìí iṣẹ́ tíátà ṣùgbọ́n èlò ni wọ́n ń pa nídìí iṣẹ́ tíátà nígbà náà tí Madam Sajẹ yóò fi kọjú sí èèyàn kan yóò sì sọ fún un pé òun rò pin pé kò lè kọ́rú ilé kan ra ọkọ̀ kan tàbí ṣe oríire kan láyé. wọ́n tilẹ̀ ló ṣeé ṣe kí Madam Sajẹ má tí ì kọ́lé ní ọdún tí Lizzy ń sọ yìí nítorí náà ọ̀rọ̀ náà dàbí àhesọ. ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé ti fẹ́ dá wàhálà sílẹ̀ láàrin àwọn òṣèré ilẹ̀ wa méjì yìí o. èyí lohun tó ṣẹlẹ̀. gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa ní Razak Owóníran tí àwọn èèyàn mọ̀ sí Wàsó tàbí Bílé Dámà ló lọ sí ìfọ̀rọ̀wérọ̀ kan láìpẹ́ yìí lórí ìkànnì òṣèré ẹgbẹ́ rẹ̀ Jeff Ọmọlẹ́wà níbi tó ti tú àwọn àṣírí ńlá kan
nípa bí àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ kan ṣe kórìíra Fúnkẹ́ Akíndélé tó tí wọ́n sì ń ṣe ẹ̀tanú àti ìlara rẹ̀ gidigidi débi pé àwọn àgbà òṣèré mẹ́ta kan bẹ̀rẹ̀ sí ní bá òun yòdì lẹ́yìn ìgbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú ìyá ọkọ Bọ́ǹfìtà àti bàbá Kọ́lá Olóòtú níbi tí òun ti gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé fún gbogbo ìrànlọ́wọ́ rẹ̀. òṣèrékùnrin yìí sì ní Folúkẹ́ Dáramọ́lá wà lára àwọn àgbà òṣèré tí òun sọ̀rọ̀ nípa yìí. Bílédá ní ọ̀rọ̀ yìí le débi pé níṣe ni Folúkẹ́ Dáramọ́lá pe ìyàwó òun tó sì bu ẹnu àtẹ́ lu gbogbo bí òun ṣe gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé. bẹ́ẹ̀ ló tún kọjú òun pé àìdá lòun ṣe tó sì jẹ́ pé lẹ́yìn ìgbà náà ni òṣèré ilẹ̀ wa yìí àti àwọn míì ti ń bá òun jà tí wọ́n sì ń bá òun yòdì lágbo òṣèré. ọ̀rọ̀ tí Bílédá sọ yìí ti fẹ́ dá wàhálà ńlá sílẹ̀ lágbo òṣèré báyìí o. táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní sí àwọn àgbààgbà àgbo òṣèré nígbẹ́rẹ́ ìpàkọ́ tí wọ́n ní kí wọ́n tètè dá sí ọ̀rọ̀ yìí o kí wọ́n tètè pẹ̀ka rẹ̀ kó tó di pé ó máa digi ìrókò ńlá mọ́ wọn lọ́wọ́. òṣèré ilẹ̀ wa Folúkẹ́ Dáramọ́lá ló ti jáde báyìí o tó sì ní irọ́ pátápátá gbà ní Razak Owóníran ìyẹn Bílédá pamọ́ òun tó sì ní kò sí òtítọ́ kankan rárá nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ náà. òṣèré ilẹ̀ wa tó lómi lára dáadáa yìí tó sì tún máa ń ran àwọn àgbà òṣèré tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tàbí àwọn òṣèré tí kò lágbára láti ṣiṣẹ́ mu dáadáa lọ́wọ́ yìí ṣe àwọn àlàyé kan níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe láìpẹ́ yìí. nítorí gbàrà tí òṣèrékùnrin ilẹ̀ wa Bílédá ṣe àwọn àlàyé tó ṣe yìí ní àwọn èèyàn ti ń dẹnu bo Folúkẹ́ Dáramọ́lá tí wọ́n sì ń sọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé sí lóríṣiríṣi. ọ̀pọ̀ ló pè ní onílara àti òjòwú. àwọn kan tiẹ̀ ní látìgbà tí Fúnkẹ́ Akíndélé ti díje gẹ́gẹ́ bí igbákejì gómìnà ti ìpínlẹ̀ Èkó lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP tí Folúkẹ́ sì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló ti kórìíra Fúnkẹ́. bẹ́ẹ̀ ni èyí wù mí kò wù ọ́ ni kò jẹ́ kí gbogbo ọkùnrin fẹ́ aya kan sọ́ọ̀dẹ̀ táwọn èèyàn sì ń sọ̀rọ̀ burúkú lóríṣiríṣi sí ọmọbìnrin yìí. eléyìí àti àwọn nǹkan míì ní Folúkẹ́ Dáramọ́lá sọ̀rọ̀ lórí níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lórí ìkànnì African A-List TV. láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà níṣe ni òṣèré tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ń wọ omi ẹkún mu bíi gàrí nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí. nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Bílédá sọ òṣèré yìí ní láìpẹ́ yìí ni òṣèré ẹgbẹ́ mi kan ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan tó ní mo sọ fún òun wípé kí ló dé tí òun fi ń gbé oríyìn fún Fúnkẹ́ Akíndélé. mo wá ń wò pé ó máa rẹ bọ̀bọ́ yìí gan o kí ló pa èmi àti ẹ̀ pọ̀ òwò ló dà wá pọ̀ torí pé òdodo ọ̀rọ̀ náà ni pé kí ló dé tí wàá fi pa orí èèyàn méjì papọ̀. nígbà tí atọ́kùn ètò náà sì béèrè lọ́wọ́ òṣèrébìnrin tó jẹ́ aya Lọ́ọ̀dẹ Káyọ̀dé Sàlàkọ́ yìí pé ta ni òṣèré ẹgbẹ́ rẹ̀ tó ń sọ̀rọ̀ nípa. Folúkẹ́ wá dáhùn pé Bílédá ni Wàsó. ó sì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Wàsó jẹ́ èèyàn kan tí mo nífẹ̀ẹ́ sí gidigidi mo rí gẹ́gẹ́ bí ọmọ ìyá mi lọ́kùnrin ni. fúndì èyí èmi àti ẹ̀ máa ń jáde gan mo máa ń mú jáde. ó wá ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan ó wá dárúkọ Fúnkẹ́ Akíndélé níbẹ̀ bó dẹ̀ ṣe dárúkọ Fúnkẹ́ èmi ò tiẹ̀ rí. àwọn èèyàn ló wá ń pe àkíyèsí mi sí pé kí ló dé tí Wàsó fi dárúkọ mi níbi ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Bọ́sẹ̀ ìyá ọkọ Bọ́ǹfìtà. mo wá ní mi ò mọ̀ mo wá pe ìyàwó ẹ̀ pé ń gbọ́ wọ́n ní ẹ ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pé kinní kan. ó tiẹ̀ sì lọ fún òde kan níjẹta tí èèyàn kan sì ń béèrè pé Wàsó ń kọ́ orí òun ló máa ń wa ọkọ̀ tí a bá ń jáde a sì máa ń wà papọ̀ ní gbogbo ìgbà. mo wá ní pé mi ò rí. ó ṣe ìfọ̀rọ̀wérọ̀ yẹn lásìkò ìgbà tí ìyá mi jáde láyé fún díẹ̀ yìí mi ò rí àti pé mi ń ṣe ẹnìkan tó kúndùn àti máa lo TikTok. ìgbà tí èèyàn kan wá fi ránṣẹ́ sí mi ó ní pé ìyàwó òun pe òun pé èmi sọ̀rọ̀ fún òun. ẹ jẹ́ ká tiẹ̀ gbà pé mo pè láti sọ eléyìí fún un. ẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí jẹ́ ẹni tí mo mú bí ọ̀rẹ́ bí ọmọ ìyá lọ́kùnrin tó wá jẹ́ orí ayélujára ló ti yẹ kó lọ sọ irú ọ̀rọ̀ yẹn. o ò lè sọ kò mí lójú pé Folúkẹ́ kí ló dé kí ni wà àti Fúnkẹ́ nípọ̀. o ò lè sọ yẹn fún mi kí ló dé tó fi máa lọ sórí ayélujára kí ló fẹ́ gbà nídìí ẹ̀. mi ò mọ nǹkan tó fẹ́ gbà nídìí ọ̀rọ̀ náà. nígbà tí olóòtú ètò yìí náà sì béèrè lọ́wọ́ rẹ̀ pé tẹ́lẹ̀ nítorí pé òṣèré yìí àti Fúnkẹ́ súnmọ́ra wọn ni Wàsó fi ń ṣe eléyìí. Folúkẹ́ Dáramọ́lá dáhùn pé òun àti Fúnkẹ́ Akíndélé kò súnmọ́ ara wọn rárá. ó ní kódà ó tiẹ̀ ti pẹ́ tí òun ti rí Fúnkẹ́ gbẹ̀yìn. bẹ́ẹ̀ ló ní ohun tí àwọn èèyàn sọ kò túrú kankan lára òun àti pé kò sẹ́ni tó tì mẹ́gbàá wá na òun látìgbà tí Wàsó ti sọ ọ̀rọ̀ yìí lórí ayélujára. ṣùgbọ́n ohun táwọn èèyàn sọ ni pé àwọn ọ̀rọ̀ tí òṣèré yìí sọ yìí àti àwọn àlàyé rẹ̀ fi hàn pé lóòótọ́ ló ṣe àwọn nǹkan tí Bílédá sọ pé ó ṣe yìí àti pé ìlara wà láàrin àwọn òṣèré ilẹ̀ wa bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ràn ara wọn dénú. wọ́n ní tó bá jẹ́ pé lóòótọ́ ni Folúkẹ́ pe ìyàwó òṣèré yìí ó sì sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ló sọ lóòótọ́ yìí wọ́n ní ìkọjá àyè ńlá gbáà ló ṣe. ẹ làwọn míì ní ohun tí ọ̀gbẹ́ni Wàsó ṣe yìí náà kù díẹ̀ káàtó. wọ́n ní àwọn ọ̀rọ̀ kan wà téèyàn kì í sọ jáde kódà ó máa ń jẹrà mọ́ni nínú ni. pàápàá jùlọ irú àwọn ọ̀rọ̀ báyìí tó lè dájà sílẹ̀. wọ́n ní kò yẹ kó sọ àwọn ọ̀rọ̀ tó sọ jáde yìí lórí ayélujára. bẹ́ẹ̀ ni kò yẹ kí ẹnu ọkùnrin máa jò bí apẹ̀rẹ̀ àjàṣẹ́. bẹ́ẹ̀ làwọn míì ní gbogbo gbọ́ yìí sọ yìí tó wáyé láàrin àwọn òṣèré yìí lè tún dá wàhálà ńlá míì sílẹ̀ lágbo òṣèré. àṣírí tú o sẹ́yìn náà ti gbọ́ ìdí tí Wàsíù Àyìndé fi tọrọ àforíjì níta gbangba. ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún ọ̀pọ̀ ènìyàn láti rí àgbà olórin fújì ilẹ̀ wa ni.
Ọlásùnkànmí Àyìndé Marshal tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Wàsíù Àyìndé Marshal tàbí K1 The Ultimate bó ṣe wá tọrọ ìdáríjì lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ọmọ Nàìjíríà pátápátá lápapọ̀ orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nílùú Àbújá láàrin òun àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Faluje lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 5 oṣù tá a wà yìí níbi tí ìjà ti wáyé láàrin Wàsíù Àyìndé àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ yìí. Ohun tó ń káàkiri orí ayélujára báyìí ni pé ó nira gidigidi fún olúayé Fújì láti jáde tọrọ àforíjì nítorí ohun tó ń tẹnumọ́ ni pé iléeṣẹ́ Faluje mọ̀ọ́mọ̀ fẹ́ ba òun lórúkọ jẹ́ ni nítorí ohun tó ṣẹlẹ̀ kọ́ ni wọ́n ń gbé káàkiri ti pé yìí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí òun máa gbé omi wọnú ọkọ̀ òfurufú àfìgbà tí ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbọ́ ọ̀rọ̀ náà tó sì bínú sí olórí ọmọọba Kílẹ̀ Ìjẹ̀bú yìí bẹ́ẹ̀ ni wọ́n ló ní ó jẹ́ ohun ìjákulẹ̀ ńlá fún òun láti rí i pé Wàsíù hu irú ìwà bẹ́ẹ̀. Wọ́n ní ibi tí ọ̀rọ̀ náà bí ààrẹ orílẹ̀-èdè wa nínú dé níṣẹ́ ló ní òun kò ní dá sí ọ̀rọ̀ náà bí àrà tí iléeṣẹ́ tó ń ṣe àkóso ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà bá fi dá ni kó fara mọ́. Ká sì má tẹ̀ lọ́wọ́ àwọn tó fẹ́ràn wa ni ọkùnrin olórin tó jẹ́ ọ̀gá àwọn olórin Fújì yìí fi ọ̀rọ̀ náà ṣe. Ó fi tètè bọ́ síta tó sì tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà pátápátá. Nǹkan míì tí wọ́n tún ló gbé Máyégún jáde láti tọrọ àforíjì ni pé ẹ̀ṣẹ̀ tí olúayé Fújì iṣẹ́ kì í ṣe kékeré rárá. Bí wọ́n bá sì fẹ́ fìyà rẹ̀ jẹ gẹ́gẹ́ bí ìlànà òfin kò sí kí àgbà gbajúmọ̀ yìí má ṣẹ̀wọ̀n tí kò bá sì lọ sẹ́wọ̀n owó gọbọi ló máa san gẹ́gẹ́ bí owó ìtanràn. Ohun tó sì tó ṣe pàtàkì jùlọ ni pé àgbà olórin Fújì ní àwọn eré oríṣiríṣi kan tó yẹ kó lọ ṣe lásìkò tí ìṣẹ̀lẹ̀ yìí àtàwọn ohun tó tẹ̀yìn rẹ̀ jáde ìṣẹ̀lẹ̀ tó sì máa di lọ́wọ́ bẹ́ẹ̀ ló máa pàdánù ọ̀pọ̀lọpọ̀ owó pẹ̀lú bí wọ́n ṣe ní kò lè wọ ọkọ̀ òfurufú yìí àti pé kò tiẹ̀ lè lọ sódò eré láìsí pé ó tọrọ àforíjì nítorí níṣe làwọn èèyàn máa dẹnu bò ó. Eléyìí wà lára ìdí tó fi tètè jáde láti tọrọ àforíjì. Bí ẹ ò bá gbàgbé lọ́jọ́ kejì tó lọ tọrọ àforíjì ló lọ kọrin níbi ayẹyẹ ọdún kẹwàá tí ọba Ìkòròdú ti wà lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀. Bẹ́ẹ̀ ló ti sọ ṣáájú pé láti ọdún tá a wà yìí títí di ọdún tó ń bọ̀ ni òun ti ní òde eré tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí sì lè ṣe àkóbá ńlá fún àwọn òde eré rẹ̀ yìí nítorí pé ìjọba lè sọ pé àwọn ò rí ìrònúpìwàdà kankan nínú àwọn ohun tó ń ṣe. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí Wàsíù Àyìndé ṣe bẹ̀bẹ̀ tó iléeṣẹ́ ọkọ̀ òfurufú ti tún fi kún ìjìyà rẹ̀ báyìí nítorí pé dípò oṣù 6 tí wọ́n ní kò lè wọ ọkọ̀ òfurufú tẹ́lẹ̀ wọ́n ti ní kò tiẹ̀ lọ́jọ́ báyìí nítorí pé ó dìgbà tí wọ́n bá parí gbogbo ìwádìí wọn lórí ọ̀rọ̀ yìí kí wọ́n tó mọ ìyà tó tọ́ sí ọkùnrin olórin yìí. Bẹ́ẹ̀ ni Wàsíù náà sì tẹ̀síwájú láti máa bẹ̀bẹ̀ níbi òde eré tó lọ yìí bó ṣe ń bẹ ààrẹ orílẹ̀-èdè wa ló ń bẹ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n dáríjì òun. Bẹ́ẹ̀ làwọn olórin ẹgbẹ́ rẹ̀ àti àwọn gbajúmọ̀ pàápàá jùlọ àwọn òṣèré náà sì ń bá a bẹ̀bẹ̀ lóríṣiríṣi.